ẹnu àti fi àìmọ̀kan àti fi lé ogun wọn lọ. Ẹni yẹ ká gba 5,000. ń gbọ́ mọ̀ mi ò bá gbé fáìtì ẹ̀jẹ̀ lè báyìí 100,000 ni ó ti bẹ̀rẹ̀. Jésù. Ẹni tètè ń gun mọ́tò kó mọ́ padà dẹ́ni tí ń rinṣẹ́ níbi a sì gun mọ́tò dé ọlọ́mọdé arìnṣẹ́ dé. Alàgbà kí ló dé ibi ilẹ̀ wà ní kí ló tẹ dá dúró. Kí ló mú yín. tí kí ni fi ṣe. Tẹ́ẹ̀ fi ń ronú. Àjàlá tánà ìwọ náà kàn wọ́n jókòó lé mi lọ́wọ́ tó rẹ̀ wọ́n jókòó lé mi lọ́wọ́. Kí ló dé. Ṣé ìwọ kọ́ lọ dálẹ̀ kí àwọn èèyàn wà nǹkan tí yóò tó nǹkan ọmọ béèrè 100,000 100 million àwọn ìdá tó rí mọ́ nìsín. ẹ wo ẹ jẹ́ fi gbé yín lẹ̀. Mo ní suggestion. Bẹ́ẹ̀ni mo ní mọ̀ràn. Ìmọ̀ràn. Bẹ́ẹ̀ni. Ẹ wo ṣé ẹ gbọ́ àbí kí n mọ̀ sọ. wọ́n mọ̀ ní ìmọ̀ràn tó dá lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ sọ́jú ń gbọ́. Ẹ wo mo rò pé bí a ká ṣe ìfimúfínlẹ̀ lórí ogun tí ń jà àwọn èèyàn láàmú lò. Jésù. Tá fi máa sọ̀rọ̀ fún wọn. Tí n bá gbọ́ yé ó kí á fi ìmúfínlẹ̀ kí á wádìí ìṣòro wọn. Bẹ́ẹ̀ni. ká wá fi sọ àsọtẹ́lẹ̀ fún wọn. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ràn àsọtẹ́lẹ̀ wọn ò sì ní ẹ̀mí tí dá ẹ̀mí mọ́ yàtọ̀. Ibi tá ti wọlé sí wọn lánàá. Ibi tá ti wọlé sí wọn lánàá. Orí ọmọ ìpè. Ọ̀pọ̀lọpọ̀. Orí ìpè. Gbogbo nǹkan ní òní. Ní ti ní ọ̀pọ̀lọpọ̀ jìbìtì kọ́. Ẹ̀yin mo fi jọ. Ẹ̀yin mo fi jọ. Bí kí ni jọ? Lẹ́nu ẹ̀sùn kí ló fi jọ mí? Ẹ̀yin mo fi jọ. Adé fi jọ la. Gbígbà náà fi ń jọ yẹn. Ẹ̀yin mo fi jọ. Ọmọ olúwa ó yá mi là ń sà. Wà lóka sẹ́rí àmọ́ sẹ́rí àmọ́ sẹ́rí àmọ́. Wọ́n ti lò ká. Ọdún wọ́n ti lò ká. Ti wá sí. Ó ti yẹ yín kíkọ́ fi gbé wọn lọ. Mo ti lọ́mọ gan. Láìsí inú ẹ̀mí. Wà lóka tó bá yá wà stéètì ha àwọn òde federal. Lásìlẹ̀. Òní dáàmú. Mo lè jẹ báyìí. Á de Brenti. Ẹ̀yà lọ. Ẹ jẹ báyìí. Á lọ dájú. Ó ti dáná kíṣì. Á lọ dájú. Ó jẹ báyìí. Ó jẹ wá kíṣì. Ọmọ olúwa. Á lọ wọ. Ọmọ ẹ̀mí. Ọlọ́run mi o. Pẹ̀lẹ́. Mọ̀ múlẹ̀. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.